láìṣọ́ka ìwọ̀n ni yan ń gbóná mọ́ láìsí lóko ẹrú bẹ̀rù èèyàn kó mọ̀ níbà láìsí lóko ẹrú bẹ̀rù èèyàn kó mọ̀ níbà láìkì sọ́lọ́run ọba mi tó dá gbogbo láìkì sọ́lọ́run ọba mi tó torí pé kò sára tí kì í dá ọlọ́run ọba tí ò ṣe ẹ̀dá ló tó kò sára tí kì í dá ọlọ́run ọba tí ò ṣe ẹ̀dá ló tó. ọ̀rọ̀ tó ń lọ nígboro pàápàá jùlọ lórí orin kan tí King Saheed Osupa tó kọ jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó ti dárúkọ Pasuma, Saheed Osupa, Obesere gẹ́gẹ́ bí ànábì Fuji lásìkò tá a wà yìí. mo mọ ohun tọ́pọ̀lọpọ̀ mọ Òṣùpá mo mọ gbogbo tó jẹ́ tuntun pátá nínú Fuji wa mo mọ nǹkan tó jẹ́ pòun àtijọ́ ni mo máa nà bí Pàṣọ nínú olórin Fuji o mo máa nà bí Òṣùpá sáré dán pápá ọba mo bá bá sí dó ọba aláṣàkáṣà òun mo máa nà bí Bàrúsátì kọlọmbà àdìfọ̀rọ̀kẹ́ wọn àwọn tó jáde látara àwọn sàbẹ ni ìmísí ànábì ò ṣe fi wé ti sàwábà ẹ má fi mí sí Jésù ọmọlẹ́yìn ẹ̀ tó tẹ̀lé kò yé ni èmi ni yé ni èmi Ọlọ́run ló ń jẹ́ èmi ni kẹ́dà yé ni èmi ni ẹ má ní àwa ni ẹ yé ni àwa Ọlọ́run ló ń jẹ́ àwa kẹ́dà yé ni àwa ni. gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún yín wípé oníkálukú ló ní èrò àti ìwòye ọ̀tọ̀ọ̀tọ̀ lórí ọ̀rọ̀ tàbí ìṣẹ̀lẹ̀ kan tó bá ṣẹlẹ̀ oníkálukú ló sì lẹ́tọ̀ọ́ láti fi èrò àti ìwòye tí ẹ hàn. níbo ni mo ń lọ lórí fídíò kan tí Saheed Osupa tó ti kọrin kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí níbi tó ti dárúkọ Saheed Osupa ara rẹ̀ Pasuma, Obesere, Barrister gẹ́gẹ́ bí ànábì Fuji wípé lẹ́yìn àwọn mẹ́rẹ̀ẹ̀rin rẹ̀ o Saheed Osupa nínú orin yẹn wípé lẹ́yìn òun Obesere lẹ́yìn Barrister òun Abbas Akande Obesere Pasuma wípé kò sí ẹni tá a tún lè pè ní ànábì Fuji mọ́ lẹ́yìn àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn. àwọn èèyàn wà ń wò wípé kí ni ká wá pé K1 the ultimate ìyẹn Wasiu Ayinde Marshal K1 the ultimate máyégún gbogbo ilẹ̀ Yorùbá kí wá ní ká pè wọ́n nígbà tí òun yẹn Saheed Osupa Obesere Pasuma táwọn bá jẹ́ ànábì Fuji kí wá ní ká ti pé K1 the ultimate níbo ni ká tò wọ́n mọ́. ọ̀rọ̀ yìí ni àwọn èèyàn ti wá ń wò wípé ṣèṣe ọ̀nà àti dá rúgúdù míì sílẹ̀ lágboolé Fuji rèé àti pé sọ yẹ kó jẹ́ àsìkò yìí ó ní Saheed Osupa yóò tún kọrú orin báyẹn jáde sẹ́ǹdé. àwọn kan ní torí pé K1 the ultimate torí pé ó dá sí ọ̀rọ̀ aáwọ̀ tó bẹ́ sílẹ̀ lẹ́jọ́ mẹ́ta yìí láàrin Pasuma àti Táyé Adébísí Currency pé ní Saheed Osupa fi rìlíìsì orin yẹn. àwọn kan nítorí pé Táyé Adébísí Currency kò gba ti Osupa tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ní Saheed Osupa fi kọrú orin yẹn torí pé Táyé Adébísí Currency ó lọ bá K1 the ultimate nílé lórí aáwọ̀ tó bẹ́ sílẹ̀ lọ́jọ́ mẹ́ta yìí láàrin òun àti Pasuma. oníkálukú ni wọ́n ń sọ ìwòye àti èrò tiwọn. ìyẹn báyẹn òmíì ni pé ṣé ó yẹ gan ṣé igi mú òjìnà sórí láti máa wá àgbà láàrin K1 the ultimate àti Òṣùpá ṣé distance yẹn ọ̀pọ̀ láàrin K1 the ultimate àti Saheed Osupa láti máa wá àgbà láàrin àwọn méjèèjì torí pé Yorùbá ní kékeré kọ́ ni bàbá fi jọmọ lọ.
mo sì mọ̀ wípé ẹ̀yin ọlọ́gbọ́n ẹ̀yin oníye tẹ́ ẹ̀ ń wò wá tẹ́ ẹ̀ ń gbọ́ wa ọ̀rọ̀ yé yín ju bí àwa igan ṣe ń sọ lọ. Ẹ̀yin tẹ́ ẹ mọ̀ tán fújì orin tí Saheed Osupa tó kọ yẹn wípé lẹ́yìn Barrister o, Saheed Osupa o, Obesere o, Pasuma o, kò tún sí ẹ tá a lè pè ní ànábì fújì mọ́ lágbolé fújì. Kí ni ìròyìn kí ni ìròyìn yín lórí eléyìí? Ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí. Ìyẹn báyẹn mo tún wá fẹ́ mú kílípù kan wá fún yín nínú ìfọ̀rọ̀wérọ̀ eléyìí tí gbajúmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ kan nílẹ̀ Ìbàdàn tó ṣe fún Táyé Adébísí Currency lórí rédíò kan nílẹ̀ Ìbàdàn ní ọjọ́ Ẹtì Friday ọjọ́ Jímọ̀ tó kọjá yìí. Pàápàá jùlọ Táyé Adébísí Currency mẹ́nubà Saheed Osupa àti Pasuma ọ̀gá rẹ̀ gan. Báwo ni Táyé Adébísí Currency báwo ló ṣe sọ, báwo ló ṣe wí? Mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ kí ẹ mú wá fún yín kẹ́ ẹ gbọ́, kẹ́ ẹ mú wá fẹ́ kẹ́ ẹ relate ẹ̀ mọ́ orin tí Saheed Osupa tó ṣẹ̀ṣẹ̀ kọ yẹn. Mo fẹ́ kẹ́ ẹ relate ẹ̀ mọ́ kẹ́ ẹ wá jẹ́ kí n mọ èrò àti ìwòye tiyín lórí rẹ̀. Ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí, a kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. Ẹ jẹ́ kí n kọ́ mú fídíò yẹn wá fún yín kẹ́ ẹ gbọ́ láti bẹ̀rẹ̀ kẹ́ ẹ gbọ́ dópin. Làákàyè dàbí omi òkun ni, ó wá ní ẹyẹ kan wọ bẹ̀ ó sì mú mi báyìí, ó ní inú omi tẹ́yẹ mu ó ní làákàyè tí gbogbo Nàìjíríà ní, tí gbogbo ayé yìí ní, ìyókù òun ni òun ni. So gẹ́gẹ́ bá a ṣe gbọ́, so tí máa ní mo ní làákàyè, ẹni tó bá ń gbọ́rọ̀ tó bá mọ̀rọ̀ gbọ́ tó mọ ojú sí, ẹlòmíì mọ̀rọ̀ gbọ́ kò mọ ojú wo, body language wa, ojú tó yàn fi ń sọ̀rọ̀ wa, dìbò ìtẹ́sẹ̀ sọ̀rọ̀ gan wa, mẹ́tẹ̀ẹ̀ta ni o gbọ́dọ̀ mọ̀. Tó bá ti jó ní làákàyè yóò sọ̀rọ̀ tí yóò lè ní làákàyè. Ṣé wá rí ẹni tó gbọ́n ó mọ ẹni tó gbọ́n, ẹni tó já ó mọ ẹni tó já, ẹni tó yé mọ ẹni tó yé, ẹni tó gbọ́n àti ẹni tó gbọ́n mọ̀, ṣùgbọ́n òun mú gọ̀ wọ́n yẹn mọ́ra wọn. Tí ẹni tó wá gbọ́n bá sọ fẹ́ni tó gọ̀ yóò wá di wàhálà. Olú famous Saheed Osupa is my brother Ìbàdàn, àwọn àbànà ìdí náírà wa ìmọ̀ ìṣẹ́ tó gbéra kàti pé nǹkan kan náà ni wa náà ó jù mí lọ age, Osupa jù mí lọ age, so kí ni mo fẹ́ sọ pé kò jù mí lọ. Ṣùgbọ́n àjọṣepọ̀ ń bẹ láàrin yín. Kí lè àwọn fi ló fẹ́ ṣẹlẹ̀? Mo ṣe ìyàwó ọmọ mi yẹn pé Osupa wá, mo ṣe sílé, ṣé bí ẹgbẹ́ yẹn sọ lórí stage náà pé Táyé ò pè mí síbí o, ṣùgbọ́n òun láìkí oríire, ẹni tí mo respect ni kò sí nǹkan kan ní àyàn orin ó máa lọ báyìí ni. Ẹlòmíì ò mọ̀ Osupa lè kọrin nìkan ní currency ló ń bá wí, nítorí wípé ó sì lè má jẹ currency, ó lè jẹ ọ̀rọ̀ máa ń jọra wọn, òwe máa ń jọra. Mo ti pòwe mímu tó pẹ́ ẹlòmíì ló ń bá wí, so ẹlòmíì tó bá Osupa kí ló Osupa fẹ́ kọrin bú mi fún, kí mo fẹ́ ẹni tí mo wá jẹ dáadáa rí Osupa yà ó dẹ̀ máa jọ ẹni tó bá kàn ti nínú fùfù nímọ̀ yìí pé ṣe máa jọ ó ti change nígbà yẹn gan tí àgbà ọtí ẹ̀ tí ì dé bá àìmọye àtijọ́ sọ̀rọ̀ lórí fóònù mi ní brother ó ṣe mi ì ráyè tiẹ̀ wà láì tààlà mo mọ̀ pé ó máa ń bú mi máa ń ta sí mi ebi torí Pasuma ni Osupa ọ̀sẹ̀ mi náà ó dẹ̀ máa jọ nígbà tí ẹ̀gbọ́n yẹn máa sọ ní currency because I know that you are loyal to your boss. That's why mo máa ń fi sọ fáwọn tó ń tẹ̀lé mi pé rí yẹn láti bí 30 years ó dẹ̀ dúró ti dì máa yìí. Mo pàbí mo yàbí dúró mo ní Osupa ó lè jẹ́ gbọ́n mi ò tẹ̀lé ẹ o. Osupa jọ wà lórí stage báyìí wọ́n ní brother mi ní Osupa o ṣùgbọ́n Pasuma ni mo tẹ̀lé o. Ó ní mẹ́tọ̀ tèmi tá a jọ wà o. Ṣé nígbà tó bá dìjà kí wọ́n á ní mo padà lẹ́yìn Pasuma? Mo sọ lójú Osupa kí sí pé mo sọ lẹ́yìn, a tún sọ lórí fóònù.